ọba ti mú ọyẹ alágbèrègèdè ojúmọ́ ni mo sówó owó làbí ojúmọ́ ni mo sọlá ọrí ojúmọ́ tó ní mo sáyọ̀ okùn ó káre owó làbí mi yóò yẹ ọkà lẹ́ lágbára Ọlọ́run ọba ni orí ò ní jẹ́ ń wá ọtí láàrin gbogbo wa ogún ọdún tó ní Ọlọ́run oníjó parẹ́ máyé lójú. tẹ́ńbẹ̀ nílé ní àbúròdé ọmọ mọ́gájó yàrá ló bá àwòwọ̀ kankan lé mo pé kó wá kú láyé bẹ́ẹ̀ ni mo pé kó wá rùn láyé mi. mo fẹ́ rán létí pé òní lọ́jọ́ tàbí ọ̀sáyé o tí wọ́n kí wa kú ewu ọmọ. aṣọdúnmọ́dún mébò ńlá wa aṣọdúnmọ́dún aṣòro mòrò la wa aṣòro mòrò ọdún òní dùn ká mọ̀ rọ̀mọ́bí lórí àtẹ ó di dandan kó pẹ́ńlẹ́ ayé o. owó làbí o jẹ́ àjọ dọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ Ìlọrin gèrè àlìmìtì mi nìkan ni ìlú tóbi tó ìwọ léegun ẹ̀sìn léegun lè bàbá wọn làkọ̀kọ̀ lóru bẹ̀ ọmọ ají fi kálámù dáwọn lẹ́kùn àríṣe kandu kandu ìlú lágbàjì ewu ni wọ́n ń ké tàwó lọ́tún àmọ́yọ̀ lósì ọmọ akéwu pẹ̀rú ọmọ aṣàdúrà gbọ́rẹ́ ni àjífi kálámù dáwọn lẹ́kùn àríṣe kandu kandu nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni ọ̀rí òpó gbọ̀rọ̀ wọ́n ní àpọ̀jù rẹ̀ síná iná gbọ̀rọ̀ wọ́n ní àpọ̀jù rẹ̀ sómi omi gbọ̀rọ̀ wọ́n ní àfikún ọtí tó burú ó gbọ̀rọ̀ wọ́n ní àfikún ọmọ tó lè ọmọ wo ló lè lóde Ọ̀yọ́ lé Àfọ̀njá lé lóde Ọ̀yọ́ lé wọ́n ní akọ̀yọ́ ọmọ mọ́rílé wá lọ sójú ogun náà l'Àfọ̀njá lọ tí ó padà wálé mọ́ tó fi lọ tẹ̀lú Ìlọrin fi ń jẹ́ nùdùn juyọ̀ lọ owó làbí o ọmọ mọ́gàjí mi ọkọ princess bàbá sultan bàbá sọdíkì mi bàbá saratu ó ti ṣọdún èyí náà ó ṣe tẹ̀mí tówó tọmọ lágbára Ọlọ́run ọba mi tó dá sáyé onítàn náà wò sàárì ọmọ kò tó jáde láyé bí ìrì owó ìrì ọmọ eré àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ni a máa jẹ́ tiẹ̀ tọmọ tẹbí tará òní tètè kú mo ti rojú ọ̀la lójú rẹ̀ ọba níta ló pè mí o Mrs. Ìyábọ̀dé Olúwatóyìn Adékúnlé mébí ìyàwó rẹ ni ìyàwó rẹ ló pè mí lórí aago tó ní ń wá ṣàdúrà fọ́kọ ọmọ òun ó ní ó pẹ́ láyé olójú rí ní ríbi ó ní lágbára Ọlọ́run ọba mi ẹjọ́ péjú iṣẹ́ mi ní lágbára Ọlọ́run ọba òkú ọdún òkú yèdùn o happy birthday to you. ẹni ṣó ní Ìlọrin òwe ẹjájọ máa lọ Ìlọrin Àfọ̀njá ẹni ṣó ní Ìlọrin òwe ẹni ṣó ní gbogbo èrò tó rẹ̀ bẹ̀ kó mọ̀ ṣàfihàn Ìlọrin Àfọ̀njá o Ìlọrin Àfọ̀njá o Ìlọrin Àfọ̀njá Ìlọrin Àfọ̀njá o Ìlọrin Àfọ̀njá o.